káàbọ̀ padà sórí ètò yín ètò wa bó ṣe ń lọ lórí pápá Orísun ẹ ti gbọ́ bá a ṣe ń jù síra wa lọ́tún àti lósì nígbà tí a ń lọ lẹ́ẹ̀kan mò ń sọ̀rọ̀ nípa bí orí ṣe kó àwọn kò ń ṣe tuntun mọ́ ṣùgbọ́n nígbà tí mo sì ń bá ìkan nínú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù yẹn sọ̀rọ̀ níta fi sísàlẹ̀ kó tó di pé a gòkè wá sílé agbára ó sì ń sọ wípé àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò sí ẹnikẹ́ni nínú àwọn tó tẹ́mi ẹ̀ sọnù nídìí tó farapa tí ẹ̀mí ẹ̀ sì sọnù níbi ìjàmbá náà àwa náà bá wọn dúpẹ́ a sì bá wọn yọ̀ ṣùgbọ́n kí ni ká wá ti wá ṣe èyí ń bà tó jẹ́ pé àwọn ló ń lékè téńté tí wọ́n sì jà lágbára kí ló wá dé tó fi wá jẹ́ pé Zamalek wá ó mú wọn ó fún wọn lẹ́gbàá. gbogbo má bínú jọ ká tó di pé adébẹ̀yẹn Bídèmí bóyá bèmí ṣe ń rí ẹ̀ rí actually lórí ọ̀rọ̀ àwọn Ìkòròdú FC àdúpẹ́ ṣùgbọ́n ó máa ń da ká tètè wò pé kí náà modalities tí àjọ LMC máa ń wò kó tó di pé wọ́n gba club sínú ilé. Now tí player bá fẹ́ lọ involve in a journey of more than 12 or 2 game wọn on Sunday ni wọ́n kúrò lé ní Friday which means pé journey yẹn máa take on let's say a day Makurdi ló ń lọ. Makurdi wọ́n fẹ́ lọ play pẹ̀lú Lobby Star wọ́n fẹ́ lọ play pẹ̀lú Lobby Star na Makurdi ló lọ. Now if you look at that journey a mọ̀ pé nǹkan ò ṣe but tó wáyé pé foreign land a máa sọ wọn ní ever lọ by road. That journey either by train or by air. kí ni mo béèrè kó tó di pé àwọlé agbára wọ́n ti sọ. It's a journey that pray even journey with our wife sí bus stop yìí Ọlọ́run ló ṣọyàn but meanwhile we should put some modality on ground. But tá bá sọ bẹ́ẹ̀ náà ká wò pé even lórí afẹ́fẹ́ náà àwọn kan báyìí ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́ gan ló burú jù. ó ń ṣẹlẹ̀ àmọ́ football administration owó ló fi ń ràn ẹ̀. owó ni kò easy ká gbà pé kò easy. very. Yes àmọ́ bọ́ọ̀sì wọn yìí náà kò ń ṣe pé bóyá ó jẹ́ nǹkan tí ò dáa wọn rent bọ́ọ̀sì kò dùn àwọn ló ní so wọ́n lè kó lọ sí anywhere but ní Nàìjíríà wa yìí kò ń ṣe every state ló ní airport. That is yes I'm coming to that but nǹkan tí mo ń try láti bring out ni pé okay irú journey yẹn kò sí nǹkan tó bàjẹ́ a nearby airport local airport náà la máa lò I think that journey should not be the price should not be much you get now tá bá sọ pé okay we nearby airport a lọ síbẹ̀ okay tá bá yẹ pé Ìbàdàn náà lọ we can say okay we can go by road tó bá yẹ pé irú Ondo Sunshine okay let's go by road Kwara okay let's go but tó bá ti di journey of irú àwọn ibẹ̀ yẹn you know we should just look at the welfare of that fatigue ma wà ńbẹ̀ fatigue ma wà ńbẹ̀ a journey of that kind of journey and the driver tó máa lọ tó bá dẹ̀ to play tán bóyá ọjọ́ kejì àbí wọ́n tún máa bọ̀ inú wa jókòó pátápátá máa mú wọn lórí ẹsẹ̀ tó fi gbábọ̀ yìí a lot of things lọ tó ń lọ gan ó máa ó ní effect lára most of àwọn fans wọn náà tó bá okay ẹbí kan fẹ́ bọ́ọ̀lẹ̀ bóyá adé ọ̀rẹ́ ẹ jẹ́ ká relax tó bá ti ń bọ́ọ̀lẹ̀ àwọn fans wọn ti rọ àwọn kíní kan àwọn boys náà wọ́n tún lè máa mú bọ́ ṣe máa approach wọn gbogbo wọn kíní máa wà bẹ́ẹ̀ so we should just we really fight for Ikorodu FC then we also fight for all these clubs but they should try and look at how we can always okay. Our clubs wà yìí nsìn irú Manchester United lélẹ́yìí nǹkan tó bá wo orúkọ aṣọ wọn Chevrolet gbogbo player Manchester United ó ṣe ṣògo yẹ ọmọ Man U àṣeyè gbà sílẹ̀ gbogbo player Man U ó lè dọ̀la kí n wọ sẹ́sì o. irọ́ má ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n port kiri ni. mo port kiri ni o. gbogbo player Manchester United ló ní mọ́tò yẹn kò ṣe pé wọ́n lè fowó ra mọ́tò yìí but sponsorship deal tí wọ́n ti ń lá aṣọ. Look at Emirates. Tí Arsenal bá máa travel sí Man City tó bá fẹ́ travel for Champions League Etihad ló máa gbé wọn lọ sí ibi tán lọ kí ní tí àwọn bóyá kákú wò pé bóyá àwọn wọn trust bóyá àwọn airline wọn trust Nigeria Premier League most of them wọn ti really package iṣẹ́ wọn dáadáa and irú platform yìí irú platform bó ṣe ń lọ yìí most of them ó yẹ kán sáré grab opportunity because irú platform ó máa showcase wọn a lot of people don't know ibi tí torí wọn kàn sọ pé Ìkòròdú FC ẹlòmíì ò mọ where are they MFMFC ìgbòlọ́wà a lot of people don't know and not other academies but okay sorry má bínú jàre tó bá gbé wọn wá okay bóyá báǹkì kan rí wọn àmì ibi kan rí wọn àbí kinní kan rí wọn a dẹ̀ like kinní kan ẹ jẹ́ ká sponsor yín you know like that
ó máa boost moral wọn. Kazeem fẹ́ sọ̀tọ̀ àti pé lórí ọ̀rọ̀ tí lẹ́kàn sọ yẹn nígbà tí mo sọ àwọn rundown sports àwọn match tó lọ ní 2 weeks ago láwọn kan pè mí pé àwọn ò mọ̀ pé Agége ni wọ́n ti play ẹ̀ ti wáyé tó wọ́n lè mí wọ́n mọ̀ bá lọ wò ó bóyá ó lè gba MFM ilé àdúrà tó bá ti dẹnu ọ̀nà lákàn máa gbọ́ fáyà yẹn ní bá máa dé padà pé ó dẹ̀ pé wọ́n play bọ́ọ̀lù ẹ wo ẹ jẹ́ ká lọ àfihàn sílẹ̀ ká lọ sí orí Copa America. Bọ̀ ká tó lọ sórí Copa ẹ̀ má bínú Kazeem ní àwọn yes bó ṣe máa ń fún wa ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ó ṣe bàbá mi bàbá rí àgùdọ̀ fi Nàìjíríà lẹ̀ bẹ́ẹ̀ ó ti wá ní àgùdọ̀ dìlú wa ní nítorí ó dá mi lójú wípé ó lè pẹ́ ó lè yá àti kó di ẹ̀ máa yá ni líìgì tiwa náà ń bọ̀ wá dàbí lọ́dọ̀ ní torí ń gbà yẹn pé irú Ìwóbì yẹn ó máa rìtáyà àwa padà wá sí Nàìjíríà kó tó rìtáyà awùsì láti wá pè Nàìjíríà nítorí Emmanuel Adebayo yóò play fún local league what do you call this guy ní Nàìjíríà náà ó play fún Keita. èyí tí mo ti ẹ̀ sọ kọ́ ni pé kò ṣe kọ́ grow láti inú league wọn wọ́n ti play lọ́rùn ẹ̀sọ́ wọ́n ti padà wá bàbá sọ nìyẹn kọ́tí mo sọ nìyẹn Ronaldo ń gbà yẹn ó padà sí Brazil padà sí Brazil táwọn náà máa rí àwọn kan báyìí. dákun bá mi jẹ́ káwọn ènìyàn gbọ́ bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ agbábọ́ta MPFL wá. bó ṣe ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá ni wípé oríṣiríṣi ara ló ṣẹlẹ̀ níbi tí ẹ̀fọn ti ń já bàálù tí ó sì jẹ́ ìdẹnulójú fún gbogbo àwọn tíìmù tí àwọn lérò pé àwọn lè wà ní òkè àgbà tí wọ́n ń bára wọn lọ́wọ́ ẹ̀yìn bó tilẹ̀ jẹ́ pé Giwa FC àti Nasarawa wọn ò lè ṣe kí ni wọn ò lè jọ wá kò nítorí òǹtẹ̀ tí àwọn LMC ti gbélé Giwa. Rivers United àti Ifeanyi Humba ó fojú ẹ̀ gbolẹ̀ pẹ̀lú ayò 2-0 MFM wọn àti Shooting Star jẹ́ kó yé wípé ó ti pẹ́ táwọn tí ń ṣe kí ni shooting àwọn tí alólùyọ̀ lẹ́nu kílẹ̀ fi jókòó kùsìsíà ni Enyimba àwọn ti postpone match tí wọ́n pẹ̀lú Sunshine nítorí ìdíje tí wọ́n lọ lè gbá ní ẹnu ọjọ́ mẹ́ta yìí Lobby Star àwọn àti Ìkòròdú United àwọn náà postpone ẹ̀ nítorí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí Ìkòròdú United Kwa United àti Ekanami sọ fún pé ilé mi ni ilé mi èmi ò ní lọ tá kí n tó ṣe kí n tó kí ọwọ́ bọ̀ ẹ̀ lójú ó kí ọwọ́ méjì bọ́ lójú tí ò sì rí nǹkan kan kì bọ́ lójú padà Abia Warrior òun náà jẹ́ kó yẹ wípé àwa náà ni òun àti Atlant nípa àwa náà la wà níbẹ̀ Abia fojú Atlant gbolẹ̀ lámì ayò 1-0 Wiki Tories àti Kano Pillar ó jẹ́ kó yẹ wípé òun ti kọjá bẹ́ẹ̀ torí wípé òun ti kọjá kí afárá tó ṣe kí afárá tó já ó fojú Kano Pillar gbolẹ̀ nígbà tí Niger Tornadoes àti Enugu jọ gbá ayò kọ̀ọ̀kan sílé ara wọn ilé bàbá mi ò débí ìyẹn kọjá ti Enugu Rangers bí ó ṣe máa ń ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ lọ tó tún ń ṣẹlẹ̀ lọ ní ọ̀dọ̀ Warri Wolves àti Plateau United Warri Wolves dílé ẹ̀pa gbọngbọngbọn pẹ̀lú ayò 2-1 nígbà tó sọ fún Plateau wípé ó wá bá mi nílé mi ni ó lè ráìdì mi bó ṣe máa ń ṣẹlẹ̀ rẹ̀ nǹkan bẹ́ẹ̀ òun ni Plateau fi parí ẹ̀ ó díẹ̀ tó wá kọ orin kan ṣùgbọ́n mi ò ní kọ yẹn lénìí mo tọ́jú ẹ̀ sí ọ̀sẹ̀ tó ń bọ̀ mo ní nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú líìgì àgbáfúta yìí tí wọ́n máa play níjọ́ Saturday àti Sunday tá a fẹ́ jẹ́ kí oníkálukú náà túyáyá ká lọ wò òun náà ni Shooting Star versus Ifeanyi Humba wọn kojú ara wọn ní òpin ọ̀sẹ̀ yìí Sunshine àti MFM ẹ̀yìn náà ti mọ bó ṣe máa ń ṣẹlẹ̀ MFM náà ti ń lérí wọ́n lè kà wípé àwọn máa fojú Sunshine gbolẹ̀ Ìkòròdú United àti Enyimba àwọn náà dúró wọ́n ní pé torí pé kí ni àwọn ò nígbà kí Enyimba kó ṣe kí ni kí ó kọ ìyà èyí tí wọ́n rí ní òpin ọ̀sẹ̀ tó kọjá Ekanami àti Lobby Star àwọn náà wakò tí Atlant àti Akwa United náà wọ́n wojú ara wọn Kano Pillar àti Abia Warrior àwọn náà fẹ́ tutọ́ síra wọn lójú Plateau United àti Wiki Tories ó ní pé irọ́ ò ní dá mi gúnlẹ̀ nígbà tí Enugu Rangers àti Warri Wolves náà dúró pé gbogbo nǹkan tó bá máa gbà lòun á fi fún torí òun ò ní jáwé rẹ̀yìn mọ́ Nasarawa United àti Niger Tornadoes àwọn náà ti ń bára wọn lérí báyìí wípé òun ti dúró digbí torí wípé digbí báyìí lòun wà. ẹ wá mo fẹ́ fún cousin mi láti ẹ jábà tẹ wá yá ẹ kò hàn lára ẹ gan pé ó ń gbàwẹ̀ torí tó rọ̀ bá ti di bí ọ̀rọ̀. ẹ wá èmi fẹ́ mọ̀rọ̀ Wiki Tories yìí o Wiki Tories yìí kò gbà fún anybody báyìí lọ́sẹ̀ ní sáà yìí kò gbà rárá. ọ̀rọ̀ dàbí Leicester ni. mo tẹ̀ sọ ń follow bọ̀ yẹn gan mo follow ẹ̀ lórí because àwọn náà ní Twitter page mo follow ẹ̀ nígbà tí first half
Kano Pillars lọ́kọ́ score. Máa ń pẹ́ Kano Pillars rọ àwọn eléyìí wọ́n ti mọ wọ́n ń play kíní yìí tẹ́lẹ̀. Kano Pillars máa fẹ́ nà pa nígbà tí máa lọ fi wò 90 minutes 3-1 mo ní yé. Ìgbà tó yí padà. Mo ní yé irọ́ o. Nítorí wípé a máa tún wọ inú abala tuntun kan lọ torí pé mo fẹ́ ká lọ wo bí àwọn USA àti Argentina bí wọ́n ṣe so nígbà tí a bá fi máa lọ sókè lọ́hùn tí a bá fi máa padà dé bó ṣe ń lọ sí ń tẹ̀síwájú lórí pápá Orísun ẹ máa kó kalẹ̀ lọ́ọ̀dẹ̀.